ó ní aṣíwájú ọ̀gá olórí nínú ẹ̀sìn kí láàyè rẹ̀ yẹn pé kéèyàn ní olórí sẹ́mọ̀ tó bá pẹ̀lú rẹ̀ ń tẹ́lọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé nìkan ló sì kéne lọ́kọ̀ kódà kẹ́nìkan tó pé wọn lọ́gà ọ̀gá rẹ̀ pọ̀ ní bóyá àwọn tó fojú sí ẹ̀kọ́ lọ́dọ̀ wọn pọ̀ ọ̀wá mí tó fẹ́ mú ọlọ́gà ó lè jẹ́ ọ̀kà tébù irú ní ìsìn gbogbo sísítẹ́mù ẹ̀kọ́ nísìn nílé kéwú tíṣà tí ó wọlé kọ́ ti pọ̀ jù àbẹ́ ẹ̀kọ́ ni wọn ò bí ọdá kọ́ sọ pé tíṣà kan lọ́kọ́ nílé kéwú báyìí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ ẹnìkan lè kọ́ kéwú tó fi mọ̀ kéwú ṣùgbọ́n ní ìsìnká pé kíláàsì lọ bá wọ̀ àwọn tíṣà tí ó wọ̀ kíláàsì ń pọ̀ bẹ̀tí tà ń sọ ipé olórí inú ẹ̀sìn kí ni tó mú olórí inú ẹ̀sìn kéèyàn ní olórí inú ẹ̀sìn bí ó sì jẹ́ wípé kò pọ́sìbù kẹ́ni kó dì náà kóhun máṣẹ́ mẹkáníìkì máṣẹ́ bíríkìlá máṣẹ́ télọ̀ ẹni iṣẹ́ wálé ẹnìkan kọ́lọ́kọ́hun ó lè dì náà ẹnìkan gbọ́dọ̀ jọ gààrí abẹ́ẹ̀kọ́ ni wọ́n sì lè pọ̀ wọ́n à lè pè ọ mùsùlùmí tọ́ọ̀bà lólórí àyàfi tọ́bá dirú àsìkò tá a wà yìí àwọn mùsùlùmí tí wọ́n wà wọ́n ní direction bèlè ń ta ṣe decision bèlè ń ta ṣe director ẹni tí ó bá ní director kò lè ní direction àwọn tí ó bá ní direction wọ́n lè ní decision kí lẹ́rú àwọn mùsùlùmí sí pàǹtí gòfà àtànà bí pé wọ́n nù kágùsà ìsẹ̀yìn tí olórí tí kò bá ti wà ní ẹ̀sìn èèyàn nǹkan mẹ́ta á ṣẹlẹ̀ sí individual mẹ́ta á ṣẹlẹ̀ sí jàmá kí wọ́n ní ta lórí mùsùlùmí lù ó ká má lè identify rẹ̀ gbogbo aráàwọ̀ mùsùlùmí wọ́n ó ka àdánwò mẹ́ta kí wọ́n píkì wọ kí wọ́n ní ta lórí rẹ̀ kí ní olórí bíbó àwọn olórí pọ̀ nǹkan mẹ́ta máa sí ọ so mo fẹ́ ká ìfarabalẹ̀ fún mẹ́rẹ̀ta tí mo fẹ́ sọ ṣe tí wọ́n sọ yí pé mùsùlùmí ẹyọkan yóò kò lò lórí abóǹgán rò pé káàkiri ẹ̀ ló lórí ìmìnà wọ́n pọ̀ ìrìn àjò kan ń bẹ tálìwúmọ̀ ìrìn látòjú ayé ànábì ó gangan náà pè ní iṣẹ́ tí ẹ fi rán ànábì ṣẹ́ẹ̀kú wọ́n rán ànábì sí gbogbo àgbàlá ayé àbí iṣẹ́ tí ẹ sì fi rán ànábì látìgbà tó ti bẹ̀rẹ̀ tí ayé ò fi parẹ́ ní lọ nígbà tánàbí bẹ̀rẹ̀ èèyàn díẹ̀ lọ́wọ́ ń díẹ̀ àbí ìgbà tánàbí ó fi kú ó ti fún iṣẹ́ yẹn ní rúfin àwọn èèyàn ti pọ̀ owó ti wà níwọ̀nba ọmọ ogun wà ìjọba wà ìlú wà headquarter wà tàti lè wá pàdé láti wá gbọ́ àṣẹ níjọ́ tí ànábì bẹ̀rẹ̀ ọ̀lẹ ni wọ́n Al-Qur'an kú bẹ́ẹ̀ idha antum qalilun mustad'afuna fil ard níjọ́ tẹ́ bẹ̀rẹ̀ òǹkà yín kéré ọ̀lẹ́nu tó máa lọ́lẹ̀ òǹkà yín kéré mustad'afuna fil ard gbogbo tó yẹ fi sagbára ẹ̀ ní kílódé takhafuna an yatakhatafakumun nas nítorí pé òǹkà yín kéré tó nǹkan ọ̀bà tó èèyàn lè get power people's power ni mo mí o so tó bá ti ní people's power àwọn tó bá ní people's power ní Kùránì sọ pé takhafuna an yatakhatafakumun nas wọ́n lè ní ẹlọ́gbé ẹtì mọ́lé power táwọn èèyàn máa ń fi ṣe ìjọba ọ ń bẹ lọ́wọ́ ẹni tó ní wọ́n gbé ọ ni ọlọ́wọ́n níjọ́ tẹ́ kéré ló ń kà mustad'afuna fil ard òǹkà yín ẹ kéré nǹkan kejì ní pé ẹ ní power ọ̀lẹ́niyín lórí ilẹ̀ ọ̀lẹ́yìn lọ́lọ́wọ́ ń describe pé kódà takhafuna an yatakhatafakumun nas ẹ má bẹ̀rù kán má gbé yín bóyá látara ń tẹ́ ń ṣe àbí ń tẹ́ ń sọ tó bá fi lè
bọ́ síbi inú àwọn alágbára tẹ́yìn ò sì sálágbára, àwọn tí wọ́n ló ń kàtọ̀ pọ̀ tẹ́yìn ò sì ló ń kàtọ̀ pọ̀. Ẹni tí ò ló ń kàtọ̀ pọ̀ kò lè gẹ́ẹ̀tì agbára. Agbára tá a wí kìí ṣe igẹ̀ o, kìí ṣe mọ́zù o. Agbára tá a wí o náà ní ń bẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì yẹn, tó jẹ́ pé bá àfáà ń ṣe wulẹ̀ kò tóbi tó, bí bá sọ̀ ṣe wulẹ̀ kò tóbi tó, ó dọ̀ ọba tíjọba bá ní wọ́n gbé àbí wọn ní gbé, ìjọba lè yọ ọba, ó lè nílè mọ́mú ọ̀gbọ́dọ̀ sí wáàsí má láyé àti láyé, kò sì gbọ́dọ̀ sí. Lè máàmù lè bára rẹ̀ nú ẹ̀wọ̀n lẹ́yìn ọ̀rọ̀ orí mímbàrí. Agbára lọ́lọ́run ọba describe ló sọ pé nígbà tí ń sọ lọ ní pé takafuna yatakhattafakum nas, ẹ̀rù máa ń bà yẹn kí wọ́n má gbé yín ni, àwọn tó ní agbára lọ́wọ́ kó má gbé yín. Ẹ̀yẹn wa nkẹ́lẹ́ kẹta táwọn sàhábà ò ní, òun náà lówó. Wọ́n lówó torí ẹni tí ó bá ti ló ń kàtọ̀ pọ̀ kò lè ní agbára. Ẹni tí ò ní agbára kò lè control money. Ó lè fi owó get power, ó sì lè fi power get kíni owó. Mẹ́ẹ̀ta lànà bí ò nínú gbòrò Mẹ́kà náà ẹ̀dùn wáyé ta ní ìdí ọ̀pọ̀ èèyàn tá sì ní ìdí power, tá sì ní ìdí money. Wáyé tí religion tí Ọlọ́run fi lé Muhammad lọ́wọ́ títí ẹ̀ wá yàtọ̀ pé dandan o gbọ́dọ̀ rónkà èèyàn tó pọ̀, ó sì gbọ́dọ̀ get power, ó sì gbọ́dọ̀ get money. Ìyẹn ló máa tọ́ka sí pé Ọlọ́run ọba kún ọ lọ́wọ́, ọbẹ̀ kó débi tí ọ̀ràn. So kárẹ́bì tó kú lọ́lọ́ náà wá ń sọ ṣèjú ẹ̀ pé fa àwọ̀ àkùn mo bá ń wáyé síbi tó dá tọrọrùn tí ṣe Mádínà. Wà ayyadakum bi nasrihi, gbogbo tí ó ń pè láràn sí mi mo fi ràn yín lọ́wọ́. Wa razaqakum minat tayyibat, mo tún wá kó olè yín lọ́wọ́. Mo jẹ́ àwọn nǹkan tó mọ́ ní ogere pé jìbìtì owó dé, èèyàn dé iza jaa nasrullahi wal fath. Ìgbà táwọn èèyàn dé làránṣẹ́ dé, ìgbà táwọn èèyàn dé power dé, money dé, kí ló tó kù? Ní tí yóò fi power àti money ṣe ló kù. Gbogbo nǹkan yá ló kù ẹsẹ̀ ó ti tán nígbàtí power àti money, torí onígbà mi owó lè mọ́ ṣe ní tí power ó ṣe o, authority ọ̀tọ̀ ni o, money ọ̀tọ̀ ni o. So ti bẹ́ẹ̀ bá lówó bí owó tó lówó bí Dangote, wọ́n lè lo agbára òṣèlú kí wọ́n fi run owó rẹ̀ o. Bí Dangote ṣe lówó tó wọ́n sábà jọba ni o, ọ̀tọ̀ ni ìjọba. Èyàn kàn lè fi owó gẹ̀ẹ́tì power ìjọba, èyàn sì lè fi ìjọba gẹ̀ẹ́tì kíni owó. Ṣùgbọ́n ìjọba ò kìí ṣẹgbẹ́ kíni owó. Ṣùgbọ́n tọ́lọ́mbá wá fẹ́ kan ìjọba lábùkù, ìjọba wà yóò àgbówó lọ́wọ́ rẹ̀, ó fẹ́ wó ni o, ó fẹ́ wíkẹ̀ níwájú ìjọba tó ń bá lówó lọ. Àbẹ́ ẹ̀kọ́ ni ìjọba mọ́ wà tẹ́ pé ó ń gbèsè ni, kò ní rówó oṣù àwọn èèyàn rẹ̀ san. Ìjọba yẹn á slow, á fail, wọ́n á bú. Àbẹ́ ẹ̀kọ́ ni àwọn olówó lè rà, àwọn olówó lè ra ìjọba tí ó ṣe kíni tí ó lówó lọ. Náà ibi tó máa ń lọ rẹ̀, Islam mẹ́sẹ̀jì ni títí ayé ó fi parẹ́. Sẹ́yìn gbọ́ mi ẹ máa gbọ́dọ̀ tí mo fẹ́ sọ. Nígbàtà bá tó kójọ tán tá a pé tí gbogbo tó yẹ kó wà lára wa ni wọ́n tó rán wa sáyé. Ọ̀tọ̀ nígbà tá ń sára wá jọ, tá ń organize ara wa, tá ń wá ń tá ní, tá ń try àti get tí ó yẹ kí a ní apọ̀, ó yá lówó lọ, ó yẹ kí ìjọba wà lọ́wọ́ wa under struggle and struggle lọ́wọ́ ni. Ṣé níjọ́ tí Ọlọ́run bá ti kó gbogbo nǹkan yẹn fún wa báyìí, wọ́n ẹ̀sẹ̀ wọn ara wa sáyé ni. Iṣẹ́ orílẹ̀ láti jẹ ọ̀tọ̀ ní ìgbà téèyàn fẹ́ prepare láti jẹ, ọ̀tọ̀ ní ìgbà téèyàn ti tó jẹ. Ní Kùránì fi sọ yí pé kò sọ bẹ́ẹ̀ Mẹ́kà, ọdún 13 tó ń lò Mẹ́kà. Ṣùgbọ́n gbà wọ́n dé Mẹdínà tí wọ́n ní olórí kan,
ó dé ní olórí yẹn ń bá wọn sọ̀rọ̀ nípa mẹ́sẹ̀jì tó wá láti sánmà méjì, mẹ́sẹ̀jì láti sánmà, olórí tí ń jíṣẹ́, olórí tàwa wí ọwá láwọn ọmọ ìgbà tí wọ́n fi ti máa ẹsẹ̀ Mákà ó kó wọn wá bá wọn tí wọ́n ń bẹ Mádínà tí wọ́n ń retí ẹ̀. Ìgbà tó dé Mádínà ó rí wípé ìlú Mádínà yìí ẹni ó bá pọ̀ nìkan ló lè darí ẹ̀, ẹni ó pọ̀ tó sì léètò. Ó wá kó àwọn ará Mákà tí ń kó bọ̀, ó mú àwọn ará Mádínà, ó wá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ máa múra yín lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ máa múra yín lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ máa sọra yín di ọmọ ìyá kan náà àti bàbá kan náà. Ó gbóná débi pé ará Mákà kan yóò mú ará Mádínà, ará Mádínà yìí ni ó máa tọ́jú ará Mákà. Ilé tí ó gbèsè pé kò ní lé Mákà, a kò ní lé Mádínà, ará Mádínà ni ó provide oúnjẹ tí ó máa jẹ àbí business tí ó lọ rí máa ṣe tẹ́bi òfin ní pa. So àwọn tí Ànábì ń kó bọ̀ láti Mákà ọdún 13 ló fèrè wọn. Àwọn tó wà Mádínà àwọn wọ́n ní agbára ti gbélé ayé, wọ́n ní tí wọ́n máa jẹ tí wọ́n máa mú àtàyè. Àmọ́ ará Mákà tí ń bọ̀ ẹ̀kọ́ lásán ló ní kò ní tí ó fi sáyé. Ànábì wá mú ẹ tó ní tí ó fi sáyé, ó wá plus ẹ̀mẹ́ tí ó ní tí ó fi ṣẹ̀sìn. Ẹni ó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wá ń kọ́ ẹni tó ní ayé, ẹni tó láyé òun tó láàyè tó ní tí èèyàn fi yé òun kà gbà Ànábì gbọ́ ni pé lẹ́kọ̀ọ́ tó ará Mákà. Àmọ́ gbà wọ́n ti jọ lẹ̀pọ̀ mọ́ra wọn, ó ti di mùsùlùmí odidi. Wọ́n máa pè ní al-muakhat náà máa pè ní tàà Ànábì ṣe òun ló jẹ́jẹ́ pé gbà tí gbogbo àwọn tó kóra wọn jọ tàà náà ní olórí nílùú Mádínà padà rí olórí tàà Ànábì ṣe. Ìjọ tí ń bẹ lẹ́yìn Ànábì olórí Yahudi wà, àwọn ìjọ tó wà lẹ́yìn ẹ̀ wà ń bẹ, olórí àwọn abọnábọná ó wà, àwọn ìjọ tí ń bẹ lẹ́yìn ẹ̀ wà, olórí àwọn Christian wà, àwọn ìjọ tí ń bọ tí a ń tẹ̀lé ìjọ rẹ̀ ó wà. Àmọ́ jọ Ànábì nìkan ló lẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé kò síjọ kankan tó ló lórí tí ẹ̀ nígboro Mádínà tí ó gbédì fún Ànábì. Kí ló dé? Ẹlẹ́kọ̀ọ́ ní darí wọn, ẹni tí ń ṣe wáàsí fún olówó wọn àti tálíkà wọn, wọ́n lẹ́pọ̀, apá kan gbé apá kan. Ẹni ó nímọ̀ nǹkan ẹ̀ tí ó nímọ̀, ẹni ó ní oúnjẹ owó lọ́wọ́ ó ń tọ́jú ẹni tẹ́bi ń pa. Ìṣòro ajé àmú wọn rí lára jàmá yìí, jàmá yẹn ló wá provide security fólò Mádínà. Ẹ̀yìn gárùbù mọ́sálásí Ànábì báyìí l'Ànábì wá ilẹ̀ kan sí tí wọ́n ti ń ṣe training, oríṣiríṣi training níbàámu báyé ṣe máa ń gbà náà. Ànábì ló ní ibẹ̀, òun gangan máa ń lọ ọbẹ̀. Wọ́n ń ṣe training fáwọn èèyàn, àwọn tó wá ní training láti sọ́lù wọ́n ń sọ ìlú. Ìjọ táwọn èèyàn wò báyìí pé èyí ń sọ́lù, gbogbo ìjà tí ń bẹ lù Mádínà ibi èèyàn ti lè parí ìjà tí ó ṣe é parí tó gbódòdó ǹsọ́lọ́dọ̀ Ànábì. Tí wọ́n bá yàn ọ́ jẹ anybody alágbára tó wá rí ọyàn ọ́ jẹ ibi tó ti lè rí ẹ̀tọ́ rẹ̀ gbà ǹsọ́lọ́dọ̀ Ànábì. Ìfọ̀kànbalẹ̀ aráàlú ǹsọ́lọ́dọ̀ Ànábì. Gbogbo bọ́dà ìlú Mádínà àwọn ọmọ Ànábì ní bẹ́ẹ̀bẹ́ tí wọ́n ń sọ. Ànábì níwájú mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ kan báyìí ó tún wá ní mákẹ́ẹ̀tì tí mákẹ́ẹ̀tì wọn ò sówó lẹ̀ ń bẹ́. Kò sí ìyànjẹ fún ẹni tí ó lówó, bàbá gbówó rẹ̀ wá kọ́ wá sòwò mọ́yàn ìyànjẹ. Àwọn mákẹ́ẹ̀tì yòókù tó bá lọ ọbẹ̀ èrè tó jẹ́ ẹjọ́ pín ní àtàwọn alágbára tí wọn ò ṣiṣẹ́ kankan, ẹjọ́ pín ní. Àmọ́ tẹ́lẹ̀ bá lọ mákẹ́ẹ̀tì Ànábì kò sí ìyànjẹ jẹ́ ń bẹ̀. Ànábì dá mákẹ́ẹ̀tì ẹ̀ lẹ̀ láti fi tako ẹkọ́nọ́mì tí ń bẹ ńlẹ̀ tó fẹ́ máa control Mádínà, àwọn Júù ló ń control rẹ̀, wọ́n sì lò lórí ìtẹ́. Pẹ̀lú bẹ́ẹ̀ ìjọ Ànábì defeat ìjọ yòókù tí ń bẹ ńlẹ̀, and then naturally gbogbo ara Mádínà gbá fún Ànábì kọ́ máa darí. Ṣé Yorùbá yẹn yé? ń bọ̀ wá handle Mádínà tán so dúó kò dúó tó ikú, ó wá extend Islam lọ. ń bọ̀ wá kú tán kọ́ gbogbo tó lò láyé ojú 23 years lọ. Bọ́ọ̀dì Islam ti abẹ́ débì àwọn kan wá handle message yẹn torí pé mọ́tò yẹn ó ti complete, ó ti ní steering, ó ti ní engine, ó ti ní táyà, ó ti ní gbogbo nǹkan. Ànábì ti complete yẹ
kó wá bẹ̀rẹ̀ ẹsẹ́ ló sì kíni lókù láti lo Madina láti lo Maka Islam wá lọ sáyé tó fi á débi tó dé lónìí. Agbára tí mú bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ agbára yẹn ní rúfin lọ́nà níjọba, agbára tí ń lò nílẹ̀ Yorùbá lónìí kò ní rúfin kò níjọba. Ìyẹn ló jẹ́ kí Islam rí ẹgẹ̀ẹ̀gẹ́ ń bí torí létí ọba ti ní rúfin dúkìá tẹ́ kó síbẹ̀ bóòrùn ọba jẹ́ òjò ó sì kíni yọ bàjẹ́ tàbí kó lè ọmọ kò easily. So Islam lẹ Yorùbá ó rí ẹgẹ̀ẹ̀gẹ́ látara pé kò ní rúfin àní leadership. So anytime tẹ́ bá ti wá rí ẹnìkan mùsùlùmí tí ọba ti ní olórí gbòógì súnà torí ó ní ìbẹ̀rù Ọlọ́run torí ó ní Islam rí ẹgẹ̀ẹ̀gẹ́. Tó bá ṣe pé odidi àwọn èèyàn tó pọ̀ náà ni bá ṣe pọ̀ ní àwa Yorùbá mùsùlùmí ẹ gbọ́ Islam wá rí ẹgẹ̀ẹ̀gẹ́ kìí ṣe Islam gangan lórí ẹgẹ̀ẹ̀gẹ́ àwa tá là ń ṣe Islam nítorí kí Islam ṣe lára wa kò ṣe àrí ẹgẹ̀ẹ̀gẹ́ jákujàku kí ló dé oòrùn ń pa wá àárín nǹkan tá fi dìfẹ́ǹdẹ̀ òjò ń pa wá àárín nǹkan tá fi dá ó lè ń kó wa àárín nǹkan tá kí ni tó mọ gbójúmọ̀ sọ òun ni wípé agbára táà ní à ń jìyà rẹ̀ ìbá mi òye máa gbọ́ ó yẹ kó yẹ yìí tí mo ń sọ tóró ló burú jù ní gbogbo nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ mo ti ń sọ mẹ́ta mo ti sọyọ kan níbi individual bí ṣe bá ti rí individual yẹn torí ọ jẹ́nu yín tí ó bá ti lè identify pé olórí ìwọ̀n rẹ̀ ń jẹ́ ń pè lórí inú Islam ní ẹ̀sìn ẹ̀rí hẹ̀gẹ̀hẹ̀gẹ̀ àìmọ̀kan rẹ nípa bí nature Islam sì rí òun ló jẹ́ kọ́ ọmọ mọ̀ pé ó ti rí hẹ̀gẹ̀hẹ̀gẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ tàwa mùsùlùmí tí gbogbo ìjọ mùsùlùmí bá pọ̀ báyìí sẹ́mi yẹn tẹ́ pé mùsùlùmí Yorùbá 30 million àpọ̀jù Christian lọ tí wọ́n bá ní àrí hẹ̀gẹ̀hẹ̀gẹ̀ sẹ́mi tó mẹ́ ẹ jẹ́ fún yín ní simple àlàyé ntí kiri yóò nílẹ̀ Yorùbá yìí kò yẹ kó jẹ́ nǹkan kan lára Tinubu torí wọ́n fẹ́ nu kò tako ni ṣé bẹ́ẹ̀ kọ́ ni kiri yóò nílẹ̀ Yorùbá gbogbo wọn fi ẹnu kò má dìbò fún Bọ́lá Ahmed Tinubu ni ẹgbẹ́ tí ọ̀wọ́ ayẹ káàtì ẹ̀gbúrú ẹ̀ rárá bìnìtà sí pé yóò nìbò LP nítorí pé gbogbo chọ́ọ̀chì wọ́n bára wọn sọ̀rọ̀ wọ́n á dìbò lábẹ́ ẹgbẹ́ yẹn nìkan ẹgbẹ́ yẹn wọ́n ń ṣe bí ipò kẹta tí ìbá ṣe yí pé àwọn olóṣèlú tó gba pò kínípò kejì náà owó wọ́n tún ná structure politics ìjọ ò ní structure LP bẹ̀rẹ̀ mùsùlùmí yẹ́gẹ̀ẹ́gẹ́ wọ́n kà pọ̀ wọ́n kó bò wọn lọ bá Àtìkù wọ́n kó bò wọn lọ Kwankwaso wọ́n kó bò ẹgẹ̀ẹ́gẹ́ ìkú lọ bá Tinubu síbẹ̀ wọ́n tún wín ní kiri yóò tí ọ̀dà mú bó tiẹ̀ over 90% ìbò Christian party kan wọ́n dì fún only 50% ìbò Muslim nìkan ló dì fún APC ó sì gbé Bọ́lá Ahmed Tinubu ìyókù wọ́n di bí close to 4% 4 wọ́n di fún ẹ̀dígẹ́nìsì bí 40% wọ́n di fún Àtìkù wọ́n á di òkú fún Kwankwaso ẹ̀dígẹ́nì sẹ́ẹ̀ tí wọ́n bá àwọn mùsùlùmí wọ́n tún níbò láàrin àwọn LP ìgbà tí Christian control 90% táwọn ò lè control percent kankan èyí tí àwọn Tinubu gbà gan kìí sí bá control rẹ̀ ó kálukú kàn sọ̀rọ̀ lórí mímbàrí lórí ó kálukú báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ àmọ́ bí wọ́n dìbò fún Tinubu àmọ́ ó ṣùgbọ́n àpapọ̀ gbogbo sọ̀rọ̀ pé Muslim ticket náà dìbò fún Muslim ticket àmọ́ bí wọ́n dì ó ṣùgbọ́n táwọn àmọ́ ní pé kò sẹ́ni tó dìbò tí ó lọ ṣe bẹ̀ ìbò Christian wọn ò retí owó tó fún àwọn wọ́n ní Jésù làwọn fẹ́ yọnú rẹ̀ wọ́n control bó ti àwọn àfá òrí bó ti a control àfá àtọ́wọ́ tó kó ń control bó rẹ̀ ẹni ọwọ́ aṣọ bọ́ ṣe wí fáwọn ọ̀nà lọ dìṣí ẹ a máa gbọ́ ta ló wá yọ jẹ àǹfààní ìjọba yẹn ọmọ Awúsá lọ́kọ́ bínú mo sì wà mítì yẹn pé àwọn fi wo mímbàrí gbé Tinubu wọlé kò wá rí Islam mọ̀ ní ìsìn wàláhì tàláhì sọ́mọ́ bí láìlẹ́sílá ìlàhùwà ó jẹ́ sí pé tí ń bú jù ẹnìkan ní lára Tinubu tẹ́yìn náà mọ̀ mọ́ wá ń pàdé náà wọ́n gí fọ́dà ní pé mi gbọ́dọ̀ wọ́n wá pàdé ní Kaduna
bẹ́ẹ̀ náà làwọn skọ́là mùsùlùmí náà lájọ pàdé láti ilẹ̀ Yorùbá kódà àwọn ọmọ Ìgbò wá àwọn náà bínú wípé àwọn làwọn mùsùlùmí àkọ́kọ́ ní gbogbo mínísítà kírísítẹ̀nì lọ́pọ̀ jù mẹ́ kírísítẹ̀nì ilẹ̀ ẹ̀dìbò ní ibẹ̀ ẹ̀dìbò pàwá ni tí wọ́n fi láàrin ẹgẹ̀ẹ̀gẹ̀ bá ṣe pọ̀ tó tàà dìbò gbé yẹn wọlé àlìjàǹfààní ẹ̀ torí ẹgẹ̀ẹ̀gẹ̀ l'organization wá rí bẹ́ẹ̀ náà ni Islam wọ individual náà máa rí ẹgẹ̀ẹ̀gẹ̀ yẹn ni pé Islam rẹ níjọ́ tí kèfèrí bá fẹ́ dì pẹ̀lú ẹ wọ́n mọ̀ pé ẹgẹ̀ẹ̀gẹ̀ lórí kèfèrí ẹyọ kan torí kèfèrí ẹyọ kan wà ìrànlọ́wọ́ àwọn èèyàn tiẹ̀ yóò sì ní fálù ìwọ wà ìrànlọ́wọ́ mùsùlùmí òrí rẹ̀ tọ́lọ̀rì sí kíni tọ́lọ̀rì bá nǹkan aláwọ̀kọ́ tí máa jẹ́ èèyàn yà wọn náà ni wípé èèyàn kò ní jọjú ẹ̀sìn tó ń ṣe kò ní jọjú ní ẹgẹ̀ẹ̀gẹ̀ tí mo ń sọ number 2 ẹ máa rí pé àìfẹnukùn pa àwa mùsùlùmí lára jàmáà wa sóti ìkejì ṣe lára individual wa all busy pẹ̀lú ìyapa ìjẹ́ ń pè ní Islamic Brotherhood o ní rí tèsí ẹ̀ láìláì tó bá fi lè ní ẹ̀jẹ́ ń pè ní kíni o ẹnìkan gẹ́gẹ́ bí olórí àwọn mùsùlùmí tó pà ní olórí ìyapa nature omi èèyàn ni ẹ̀yin tí ẹ ti pẹ́ tẹ́ ẹ̀ mọ̀ tí ń pè ní húmà nínú ẹ̀yin tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ronú àtàfà náà tí ń gbọ́rọ̀ mi ẹ kíyèsí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìyapa ká máa takora wa nature ni kò sí nǹkan kan tó lè ṣe láti stop ẹ̀ bẹ̀tọ́ bá ti wọ́n ń pa wá lára ń ta aláàkìlọ̀jọ́ pa wá lára yorùbá àwọn òye kò síbi tẹ́ ti kó ọmọ ànábì ádámà jọ bẹ́ẹ̀ kó alùsùnà jọ báyìí wọ́n yà pàṣẹ ra wọn bẹ́ẹ̀ kó súfí lásán jọ kò sálùsùnà mẹ́wò wọ́n takora wọn abẹ́ẹ̀kọ́ ni nílẹ̀ káàró òjìrè súfí àti súfí wọ́n bára wọn jà bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ súnà àti súnà wọ́n bára wọn jà lẹ́yìn náà ó ṣe àkàn géèmù ńlá súfí fasos kíni o súnà gbogbo èyí ò nature ni wọ́n bẹ́ẹ̀lẹ̀ haúsá náà àbí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti wá di pé kó bá progress gbogbo wa papọ̀ òun ní àwọn afurasí pé lóde tó fi ń kó bá nítorí kí ìyapa wa kọ́mọ́ bá máa kó bá wa òun làṣírí tí ń bẹ́ ń bẹ sáà ní olórí kan nítorí olórí ń bá ti wé ẹlọ́sìnmi tàbá lólórí kan lẹ Yorùbá ní ìṣẹ̀kọ̀ nídìí àǹjá kódà àwẹ̀ ti dá wà láàlẹ́ yìí kò ní ìdíkọ́ dá wà láàlẹ́ á ti máa retí pé ìbóhùn náà ni ń bọ̀ bá sọ̀rọ̀ níta bá jiyàn ní lórí a máa sọ pé ńgbà tí àmìrù bá sọ ọ̀rọ̀ abẹ́ẹ̀kọ́ ni a sì mi àbá ní sinmi ṣe rí bí tí power bá wà òun ni ó decide fún nation gẹ́gẹ́ pé wúrúwúrú tẹ́ gbogbo ń táyẹ ní gbogbo àwọn àfáà takọrọ àwọn òun kọ́ ni problem yìí o torí tí ayé ìparẹ́ wọn lè stop ẹ̀ wọn èyí ò sì ṣe problem àwọn èèyàn máa takọrọ àwọn kódà lójú ayé ànábì gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n takọrọ àwọn ànábì rán wọn pé ẹ máa lọ sọ́dọ̀ àwọn Banu Qurayza ká tó débẹ̀ wọn ti yapa síra wọn nígbà wọn dé ànábì parí ẹ̀ àdánwò ta lè ní pẹ̀lú kí ìyapa ọmọ bá kó bá wa wọn náà ní ká máa lò lórí tí ó control ìyapa ayé lè máa búra wọn nú mọ́tò tẹ́ ìdẹ́kù ṣùgbọ́n kọ́lọ́sà máa jẹ́ kórí dráìfà ò dàrú torí dráìfà bá ti dàrú ẹ̀bùnlẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ rí ẹ̀sì gúnlẹ̀ rí ẹ̀lẹ́ a lè máa fúnra yín ní problem tí dráìfà bá ti perfect torí ọ̀dẹ̀ dàrú tí ọ̀dẹ̀ bá yín dá sí wàhálà tẹ́ ń fa tó ń kọ tó ń bá iṣẹ́ ti ẹ̀ lọ́tọ̀ pé driving lọ́kọ̀ èmi kí n tẹ̀ gbé dé ibi tí a ń lọ a need the driver tó máa control tó máa fún direction ẹni tí ó bá ti ní direction nítorí pé kò ní kí ni director ni ẹni tí ó bá sí ní direction kò lè ní decision Muslim woman always wọ́n ní the decision níbi gbogbo situation tí bá ṣe kí ni tí bá ń ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ọkọ̀ bá ti sí olórí ẹgbàgbé ẹ̀ èṣù nǹkan tí ò níye ni wọ́n máa mú wá yóò sì máa ṣẹ gbogbo ọgbọ́n tí gbogbo ọgbọ́n àrékèrèkè tẹ́sù máa fi mú individual ìwọ ẹyọkan gbogbo ọgbọ́n àrékèrèkè tẹ́sù fi lè mú ọ yóò máa ṣẹ torí pé ẹni tí ó sọ̀fù ẹ̀ 90% ti problem wa tí èyàn bá lọ olórí ẹ̀ náà ni ó sọ̀fù ẹ̀ wọ́n bá di pé ẹ̀kìníkan àrùnkúnlá kí ni mo fẹ́ ṣe ìsìnká báyìí kódà kò jẹ́ pé bí ní pọ́ abẹ́ẹ̀kọ́ ni kódà kò jẹ́ pé ìyàwó ló ní kódà kò jẹ́ pé ìyàwó ó ní ń fọ́n problem kódà jẹ́ pé ọ̀rọ̀ ọmọ rẹ gbogbo ọ̀rọ̀ àlámọ̀ rí bá ṣe gbé ẹsẹ̀ pátá lè ṣùdó dé àmẹ́ bẹ̀tẹ̀ ìbá lólórí
ìgbà mẹ́tọ́ bá dódó lórí in tó rògbò ò níhun ẹlòmíì tó gbà ló lórí òun ní yọ́wọ́ àpè òun pé kó fún wọn tó ṣe kíni tó ní lànà sọ pé tí ọba ti dáwà ìṣọ́wà pẹ̀lú ẹ tẹ́ bá ti ń pé méjì yọ́ mọ̀ fẹ́ mọ̀ sún wọ́n tẹ́ bá ti ń pé mẹ́ta tẹ́ wá fẹnu kò tẹ́ fẹ́ nìkan darí yẹn yọ́ sálọ jama ti bẹ̀rẹ̀ látòrí mẹ́ta Ànábì sọ pé lá islam kò lè sí islam bí la jama tẹ́ bá kójọ wà lá jama ọlọ́run sì ní fún yín ní ìkẹ́ jama bí la ìmárọ̀ tẹ́ bá fẹ́ nìkan so lórí wà lá ìmárọ̀ ẹnìkan ò lè jẹ́ lórí yín bí la tọ́ha àfikẹ́ máa tẹ̀lé Sayyidina Umaru lọ sọ bẹ́ẹ̀ Sayyidina Umaru òun ló sì kíni lọ sọ bẹ́ẹ̀ Ànábì sọ lójú ayé gan tó ẹgbẹ́ òun lórí wa ó tún wá sọ fáwọn èèyàn pé wá mana asọ́lá àmìrà tí máa ń yẹ nìkan pé òun kọ́ máa darí yín níbẹ̀ àbí nílùú kan ẹ bá ti sẹ́ fàkọ̀dé asọ́ọ̀nì èmi lọ́sẹ̀ wọ́n mana asọ́ọ̀nì ẹ bá sì sẹ̀ mí fàkọ̀dé asọ́ọ̀rọ̀ bí ọlọ́run ọba mi lọ́sẹ̀ torí wà dára bí náà tí ó rí gbogbo àlùmọ̀ darí ebi ìlú Mẹdínà lọ́wọ́ àwọn mùsùlùmí wọn bẹ́ẹ̀ mẹ́rin kó kí ni ó fi ní adarí ọyìn àwọn olórí fún Mákà olórí rẹ̀ rí ìgbà olórí rẹ̀ ẹgẹ́ nìsín ó wá pàwé láti pé kí wọ́n máa tẹ̀lé àṣẹ àwọn olórí wọn gbà tó wá kù díẹ̀ tí ó kù náà Ànábì ní alaykum bis-sam'i wa ta'a tí n bá ti kú tán ẹ máa wọ́ ẹ̀ tẹ́ fún ní nǹkan méjì sámúwù ibi tẹ́ ti máa gbọ́rọ̀ wa ta'a tẹ́sì máa tẹ̀lé àṣẹ ti mẹ́mẹ́ ìtẹ́ ń pè ní ìdarí yìí kìí ṣe mùdírù wọn pè bẹ́ẹ̀ o kìí ṣe máa mọ́sálásí lé yín ìdarí fún iṣẹ́ tánàbí gbé kalẹ̀ àwọn máàmù tẹ́ rí wọn alásọmọgbè ni wọ́n àwọn náà gbọ́dọ̀ ní ẹnìkan táwọn náà sí kíni tí wọ́n gbà fún mùdírù ustaz tọkọ ń kí ó gbọ́dọ̀ lẹ́ni tó gbà fún àwọn èèyàn ò kì í ṣe jàmá ẹ̀ka nù kíni o jàmá ni wọ́n ìṣùgbọ́n tó ń pè ní jàmá òun náà níṣẹ́ gangan tánàbí gbé kalẹ̀ tẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń pọ̀ sí ní Islam ó sì máa extend sí ni ó sì máa lágbára ó ti ríṣìn tó bá wá pọ̀ bí mùsùlùmí ṣe pọ̀ ń wòye bí mùsùlùmí ṣe pọ̀ lọ́sùn kápọ́ bá ní darí ẹnìkan kan ò ní darí Ọ̀ṣun ilẹ̀ Yorùbá ilẹ̀ kò ní darí àfi mùsùlùmí ṣùgbọ́n torí pé a pọ̀ ní a ní darí lọ́jọ́ jẹ́ pé àwọn tó ní darí ni wọ́n ń gbà sí wá sí a pọ̀ lásán ni a ní direction a ní decision a ní director ṣe ara àwọn tó ní decision nítorí pé wọ́n ní director ni ẹ bá sì ní méjèèjì yóò ní direction tí Christian bá sọ pé tó ń lọ rè yọ jẹ lọ ni o gbogbo olóṣèlú ní sì máa bẹ̀rù wọn torí àwọn máa ń gbọ́ràn síra wọn lẹ́nu wọn èbẹ̀rù àwa tọ́ra wa àìgbàtàrà wa subhana rabbika.